ibi tá a wí ládé. Kí n fi tèmi fúnra mi ṣe àpèjúwe, mo rántí pé nígbà tí èmi àti kábíyèsí nígbà tí a kọ́kọ́ ṣe ìgbéyàwó ní ìgbà náà, àwọn nǹkan kéékèèké kan wà nígbà náà tó máa ń dàbí ohun tó máa ń kan mí lóminú, nítorí wípé ọ̀tọ̀ ni báwọn ṣe ń ṣe nǹkan tiwọn, ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kémi ṣe ti tèmi, torí pé ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ òun láti jọ jáde wá. Ṣùgbọ́n ìgbà tó ti yá tó dàbí ẹni wípé mo wá wò ó, mo wò pé kí la lè ṣe kí àwa méjèèjì ká pàdé láàrin. Èmi náà juwọ́ sílẹ̀ wípé òkè, mo understand wípé ọ̀tọ̀ ni bọ́ ṣe tó ẹ̀yin dàgbà, ọ̀tọ̀ ni bọ́ ṣe tó ẹ̀yin náà dàgbà, ṣùgbọ́n a fẹ́ kí ìgbéyàwó yìí a fẹ́ kó ṣiṣẹ́, a fẹ́ kí ìgbéyàwó yìí a fẹ́ kó ṣàṣeyọrí, a fẹ́ kí ìgbéyàwó yìí a fẹ́ kó dúró. Àwa méjèèjì nílò láti ṣe kí ni, láti ní sùúrù pé òkè, èwo ni wọ́n rẹ́dì láti jù sílẹ̀, èwo lèmi rẹ́dì láti jù sílẹ̀, nítorí èyí aparapọ̀ ó di ọ̀kan. Ànípa orí ọ̀fẹ́ Ọlọ́run ní òní, àwọn nǹkan míì wà tó jẹ́ wípé wọ́n lè ṣe gan, màá fi rẹ́rìn kò jẹ́ nǹkan tó pa mí lára mọ́, nítorí wípé Ọlọ́run ti fi wá mọ ara wa jìnnà, tí mo sì mọ̀ wípé a ó tún mọra wa ju bí a ti ń bọ̀ látẹ̀yìn wa lọ. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo ìgbéyàwó tó wà ní ibi náà lágbára Ọlọ́run wípé ìgbéyàwó wa yóò gòkè, yóò láyọ̀, yóò fi gbogbo wa lọ́kàn balẹ̀. Tá a bá wá rí ìgbéyàwó tí ìjì ń jà nínú ẹ̀ ní àsìkò yìí, mo gbàdúrà wípé ọwọ́ ìjì náà kò dúró, pé gbogbo ìgbéyàwó wa yóò ṣe àṣeyọrí. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a tún wá kọ́ lọ, àwọn nǹkan wà tó jẹ́ wípé eré ìbálòpọ̀ nínú ìgbéyàwó àti ìgbọ́ra ẹni nínú ìgbéyàwó, kí ni àwọn nǹkan tó máa ń fà á tó fi máa ń jẹ́ kó dàbí ẹni wípé kò kí ń ṣe é ṣe nínú ìgbéyàwó? Àkọ́kọ́, ìgbọ́ra ẹni yé. A gbọ́dọ̀ lè máa gbọ́ra ẹni yé nínú ìgbéyàwó. Nínú Bíbélì, bó ṣe wà nínú Bíbélì Quran, tí mo ti mọ̀ wípé àwọn oníṣẹ̀ṣe náà ó jẹ́ nǹkan táwọn náà fi ń kọ́ àwọn èèyàn tiwọn, wípé ọkùnrin ó fẹ́ ìran ìyàwó rẹ̀, àwọn obìnrin náà ká tẹríba fún àwọn ọkọ wa. Àṣẹ Olódùmarè ni. Tí ọkọ bá ti, àwọn obìnrin kò níra fún wa láti fẹ́ràn ọkùnrin. Tẹ bá rí obìnrin generally ní ọkàn wa, a tètè máa ń fẹ́ràn ọkọ wa. Tẹ bá rí obìnrin tí ò bá fẹ́ràn ọkọ ẹ̀, á jẹ́ pé ó ní tàbí ṣùgbọ́n kan nínú ni. Bọ̀ obìnrin máa ń forí tì. Tá bá rí ọkọ tó yẹ pé ó fẹ́ràn wa dénúdénú, kò sí tí obìnrin ò lè ṣe fọ́kùnrin, kò sí ibi tí a lè gbàdúrà, kò dẹ̀ sí bá a ṣe níṣe láti fọwọ́sowọ́pọ̀ pé kó dá fún ọkùnrin bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwa ọkùnrin náà, ìfẹ́ yẹn ṣe pàtàkì, pé ká fẹ́ràn àwọn aya wa. Àwọn obìnrin ó ṣe pàtàkì ká tẹríba fún àwọn ọkọ wa. Tá a bá ti gbọ́ra ẹni yé nínú ìgbéyàwó, gbogbo à ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ kò ní ìṣòro, because gbogbo a máa lọ déédéé. Bó bá ti ẹ̀rẹ̀ ìyàwó àbórí ọkọ, ọkọ á mọ̀ pé ó rẹ̀ ìyàwó mi ni, ìyàwó á mọ̀ pé ó rí ọkọ mi ni, kò ní sí wàhálà, kò ní sí ṣòro. Àwa méjèèjì àjọ wò pé báwo la ṣe lè yọ síra wọn tó fi jẹ́ wípé gbogbo a fi máa lọ létòlétò. Nígbà mìíràn, àìnídàáríjì nínú ìgbéyàwó náà máa ń fà á. Ọkọ mi ṣẹ̀ mí lánàá, mo béèrè owó kan lọ́wọ́ yẹn fún mi lánàá, nítorí ìdí èyí ẹ̀yin náà lè kanlẹ̀kùn. Ó yẹ kẹ́ ẹ fún mi ní ìkọ̀kan, nítorí ìdí èyí ẹ̀yin ọkọ náà, ẹ̀yin ìyàwó náà, ìwọ náà mo ní kó sóúnjẹ kí fún mi, o ò ṣe kíní kan, kò lè ṣeé ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run lò fún wa láti mú kí àwọn ìgbéyàwó wa kó gòkè. Òun ló ń fi ìgbéyàwó lọ́kàn balẹ̀. Tọkọ bá nìkan balẹ̀ nínú ilé, tíyàwó nìkan kọ̀ọ̀kan balẹ̀ nínú ilé, ó máa ń jẹ́ kí ìgbéyàwó, ó máa ń jẹ́ kó tún dùn ni, ó máa ń jẹ́ kó lárinrin. Ọkọ gan ò ní wò ta, ìyàwó ò ní wò ta, nítorí pé ẹ̀ ń tẹ́ra yín lọ́rùn, ọkàn yín dẹ̀ balẹ̀ nínú ìgbéyàwó. Ó ṣe pàtàkì fún wa ká forí jìra wa, kò sígbà tá à ní ṣẹra wa. Ọkọ á ṣe ìyàwó, ìyàwó á ṣe ọkọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ lẹ́mìí ìdáríjì. Kódà kọ́kọ́ tó ṣẹ̀yìn á ti forí jì wọ́n, kíyàwó tó ṣẹ̀yìn ẹ ti forí jì wọ́n síwájú. Àwọn nǹkan mìíràn tó tún gbé kí ìgbéyàwó kó tún láyọ̀, tó tún mú kí àgbọ́ra ẹni yé kó hàn nínú ìgbéyàwó, òun náà ni àwọn olóyìnbó ń pè ní communication. A gbọ́dọ̀ lè máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ìgbà gbogbo. Ìgbà míì wà tó jẹ́ wípé ọkọ mi bó ṣe ń bọ̀ láti ibi iṣẹ́,
ìbànújẹ́ ló ń gbé bọ̀, bóyá àkọ́kọ́ níbi iṣẹ́ ló wà lọ́kàn ẹ̀, ìkanra yẹn ló máa gbé wọnú ilé, ó dẹ̀ ti rí pé ta ló lè gbé lórí orí ìyàwó àtàwọn ọmọ ni. Ìyàwó mi náà wà tó jẹ́ wípé bóyá nǹkan mi náà ló wà lọ́kàn tiẹ̀, tí nǹkan náà dùn òun náà lọ́kàn, èyí tá a fi jókòó pẹ̀lú àwọn ọkọ wa, táwọn ọkọ máa jókòó pẹ̀lú ìyàwó, táàjọ sọ, táàjọ ìmọ̀ pé báwo la ṣe lè ṣe, àwa di nǹkan tó máa fa ìjà. Ìjà mìíràn ká ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya, tẹ́ máa wò pé kí ló fa ìjà gangan, tó bá ní ká sọ wípé kí ló fa ìjà yìí gangan, àlè rí nǹkan sọ sí. Torí pé kí ni èrò àìgbọ́ra ẹni yé, ìgbà tíjà yẹn bá wá parí, tẹ́yìn méjì bá ń sọ̀rọ̀ ẹ̀ máa wá wò wípé kí ló fa wàhálà ìgan, kò sórí kò sí ìdí, bóyá kanra torí wípé nǹkan kan ṣe ó rú mi lọ́kàn, ètò yẹ kájọ jókòó kájọ fẹ̀mẹ̀ sọ, àwa gbé ìkanra yẹn á gbé lórí ìyàwó, ìyàwó náà gbé lórí ọkọ, àwa di nǹkan tó ń fa lọ́nà sí omi òtó. Ní ìgbà mìíràn wà àwọn ọkọ tó tún fa wàhálà nínú ìgbéyàwó tí ò kì í jẹ́ ká gbọ́ra ẹni yé, òun náà tún ní owó. Mo dẹ̀ gbàdúrà wípé owó tá a fi tọ́ ìyàwó, tá a fi tọ́ ọkọ, tá a fi tọ́ ọmọ, tá a fi ṣe ilé ayé wa, tọkàn wa balẹ̀ àtàwọn ọmọ, Ọlọ́run á gbélé wa lọ́wọ́ o. Owó náà jẹ́ ara nǹkan tó ń fa wàhálà nínú ìgbéyàwó ní òde òní. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé kọ́kọ́ ṣe ń gbé lọ́tún, ìyàwó náà máa gbé lọ́sì. Àwọn àgbà ní fọwọ́wọ́fọ tó ń wẹ òsì, fi ọwọ́ wẹ ọwọ́ ní ọwọ́ fi mọ́. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé bíyàwó ṣe gbé lọ́tì, ọkọ náà máa gbé lọ́sì. Torí pé a mọ̀ pé gbogbo nǹkan ti dówó lórí. A lè gbà kan láyé ìgbà kan táwọn bàbá wa ní ìyàwó kójókòó bẹ́ẹ̀, kíyàwó wà nílé kó máa sóúnjẹ, kó máa tọ́jú àwọn ọmọ, bàbá nìkan ló ń ṣiṣẹ́, kò gbà bẹ́ẹ̀. Gbogbo nǹkan bọ́kọ ṣe ń gbé, ìyàwó náà máa gbé, bọ́kọ ṣe ń gbé, ìyàwó náà máa gbé fún ìtẹ̀síwájú àti fún ìlọsíwájú ìgbéyàwó wa náà ni. Ìyẹn náà jẹ́ ara wọn pé owó tá a fi ṣàyè wa lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní wọ́n wa lágbára lójú. Ẹ jẹ́ ká tún wá máa appreciate ara wa nínú ìgbéyàwó. Bó bá kú díẹ̀ ló kú díẹ̀ káàtó, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ìyàwó tó ń lò. Tó bá tún kú díẹ̀ ká máa gbóríyìn fúnra wa. Bó tiẹ̀ kú díẹ̀ ló kú díẹ̀ káàtó, ẹ jẹ́ máa bára wa ní nínú ìfẹ́. Ó ṣe pàtàkì. Mo rántí ọjọ́ kan àbẹ̀mí o, mo dé láti fi ṣe ti rẹ mí. Ìgbà yẹn àbẹ̀ wá ní àti ìwà sí orílẹ̀-èdè wa nígbà náà. Ṣé ẹ rí ojú tí mo fi ṣe oúnjẹ náà? Mo ṣe wípé ká ṣàárẹ̀ kan gbé àrùn lọ́jọ́ yẹn, ó rẹ̀ mí. Ìgbà tí kábíyèsí máa dé kábíyèsí, oúnjẹ yìí dùn o. Oúnjẹ yìí ó dùn. Ìgbà kan ti ń sà kan ti ń sè, ebi tí mo lóúnjẹ tí mo ṣe gan ti mọ̀ bó ṣe rí pé nǹkan rèé. Ṣùgbọ́n torí wípé wọ́n rí wípé kì í ṣe pé mo ṣeré lọ, iṣẹ́ náà ni mo bá lọ. Bọ̀mọ́ bá mi rí nínú ìfẹ́, èmi fúnra mi mo ní ẹ̀wò. Oúnjẹ tí mo sè lónìí, ẹbẹ tí ẹlẹbẹ tí ẹyẹ ni o, manage ẹ má wọrí. Tó bá dọ̀la, mi ò lọ bí iṣẹ́ lọ́la, àmọ́ bá ṣe máa ṣe. Bọ̀ nínú ìfẹ́ bọ́ ṣe bá mi rí, ó múnú mi dùn. Torí pé kì í ṣe wípé wọ́n pariwo mọ́ mi, àwọn jáde mọ́ mi, àwọn náà understand wípé mo ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni. So níbẹ̀ ó ní bá a ṣe ń bára ẹni wí nínú ayọ̀, nínú àlàáfíà, nínú ìfẹ́ tó jẹ́ pé ẹni yẹn gan á lè rí èrè ìdítẹ́ fi ń bá àyàn wí. Èèyàn gan jókòó wò pé abẹ́ni dẹ̀ ṣe sọ màá dẹ̀ yí padà. Ṣùgbọ́n ìgbà míì wà tá a bá bára wa wí nínú ìfẹ́, ó lè jẹ́ káriwo ṣẹlẹ̀, ó lè jẹ́ kí gbọ́nmi sí omi ò tó ṣẹlẹ̀ wípé ṣé yẹn náà ló ṣe wá ń pariwo, o ti ẹ̀rọ pé mi náà ṣẹ̀ṣẹ̀ dé, o ti ẹ̀rọ pé mi náà lọ bíṣẹ́, o ti ẹ̀rọ pé gbá kan mo tọ́jú ọmọ kí n tó wẹ́ mọ́, kí n tó ṣe kiri kan, kí n tó ṣe gbá, kí n tó ṣàwo. Ó lè jẹ́ nǹkan tó lè máa mú wàhálà wá nínú ìgbéyàwó. A gbọ́dọ̀ mọ̀ bá ti ń bára ẹni wí nínú àlàáfíà. Gbogbo nǹkan wọ̀nyí náà ló mú kí eré ìfẹ́ àti ìgbọ́ra ẹni yé kó máa ṣẹlẹ̀ ní inú ìgbéyàwó. Mo rántí wípé mo wà ní ibi lecture kan ní ìgbà kan tí obìnrin yẹn sọ wípé bí ọkùnrin bá mọ̀ wípé ní alẹ́ yìí o, ìyàwó mi o, àjọ máa ṣe báyìí lálẹ́ yìí o, àti ọ̀sán làwọn gan ṣe ń pọn mi, làwọn gan ti máa wẹ ata. Bọ́kọ ìyàwó náà ti mọ̀ pé ó ní bó ṣe fẹ́ jẹ́ lọ́jọ́ talẹ́ òní o.
because ẹni tó bá mọ̀ wípé ẹ fẹ́ kálẹ́ ó dùn àtàárọ̀ lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ kíyàwó náà má bàa sọ wípé ẹ mọ̀ pé látàárọ̀ ni mo ti ń ṣe ó ti rẹ̀ mí ọkọ náà ti bẹ̀rẹ̀ ó yàwó ṣe ń pọn mi lẹ́yìn náà ti ń bá ṣe bẹ̀ bó ṣe ń gbọ́ bẹ̀ kaná lẹ́yìn náà ti ń fọ ẹran bẹ́ẹ̀ ṣe ń fọ ẹran lẹ ti ń tẹ̀bà ìyàwó náà ti di wípé mi ò níbi tí mo fẹ́ rán sí lálẹ́ òní pé bàbá mi o ẹ wọlé wá ẹ̀yin lẹni gbogbo ilẹ̀kùn ẹ mọ̀ kan gbogbo ilẹ̀kùn yín lọ. So ó ṣe pàtàkì fún wa.